Ojúmọ́ ire mọ́ báyìí òye là pérégede ẹ mọ́ jíire lópò lé àfẹ́ bòjó jíire nísàrẹ̀. Mo ní gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Orísun adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba mi àrí ìró àlá torí pé gbogbo wa la jíire lónìí. Ojúmọ́ ire ètò lójúmọ́ ire ibi tá a ti jọ máa ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣẹlẹ̀ nínú òṣèlú nípa ẹ̀tọ́ ọmọnìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo kí n káàbọ̀ sórí ètò yìí ètò wa Ojúmọ́ ire Adédire lórúkọ tèmi Ọ̀túnba pèdè àrà. Mo lórí ètò lénìí èmi àti ayaba ẹ rí pé kò sáyaba nù lé pẹ̀lú mi torí pé ayaba lọ síta wọ́n lọ bá honorable wa sọ̀rọ̀ nípa bó gangan ni wọ́n ṣe ń ṣe nípínlẹ̀ Èkó bó gangan ni wọ́n ṣe ń ṣe nípa ìlera àti pé àwọn pàwo ni wọ́n ti kó lórí àwọn èèyàn láwùjọ wa. Lórí ètò lénìí ẹ tún gbádùn mi gẹ́gẹ́ bí èèbó ṣe gbádùn tí Yorùbá náà gbádùn ẹ̀kọ́ gbígbóná torí pé ètò tòní ó tún yàtọ̀ díẹ̀ bá a ṣe ń ṣe inú ilé bẹ́ẹ̀ náà látùmọ̀ ṣe ń ta àmọ́ tún máa gbọ́ bí ayaba àti honorable Olúládé tí gbogbo èèyàn mọ̀ sí Eléníyàn bí wọ́n ṣe ń jọ fọ̀rọ̀ jomi toru ọ̀rọ̀ lórí ibi tí nǹkan dé dúró ní Lagos State House of Assembly àti pé pàápàá jùlọ gangan kí gangan làwọn pa tí honorable Olúládé tó ti kó nínú òṣèlú gẹ́gẹ́ bí ẹni tó ń ṣojú ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ẹ jẹ́ ń ga ẹ̀ṣẹ̀ gàyà díẹ̀ báyìí náà tá a bá padà dé a ó wá rí bó ní ayaba àti honorable Olúládé bí wọ́n ṣe fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ẹ kú kalẹ̀ lọ́dẹ̀. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ ti ń wò wá ẹ̀yin ará ilé lówùúrọ̀ ọjọ́ ti tòní lórí ètò wa Ojúmọ́ Ire gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ayaba Ọmọbọ́lá Akíngbẹ̀yìn ní orúkọ mi. Lónìí àlejò mi ti wà nínú ilé agodo ọ̀rọ̀ tá ó máa bára wa sọ lénìí ó já sí ọ̀rọ̀ òṣèlú àti pé lórí ètò yìí Ojúmọ́ Ire ti agbo òṣèlú ni tó sọ nípa ohun gbogbo tó ń ṣẹlẹ̀ ní agbègbè àwọn olóṣèlú láti Èkó dé Abẹ́òkúta dé Ọ̀yọ́ dé Ọ̀ṣun títí dé òkè òkun àti òkè ọya gbogbo ẹ̀ ni à ń sọ lórí ètò yìí ṣùgbọ́n kí n tó sọ nípa ẹni tí mo mú wá fún yín kí n tó ṣí aṣọ lójú eégún mi kí n tó jẹ́ kí ẹ mọ àlejò pàtàkì tó ti wà lórí ìjókòó ṣùgbọ́n ẹ jẹ́ kí n fi tó yín létí wípé ẹni tó ti wà nínú agbo òṣèlú ti pẹ́ ni kì í tún ṣèyẹn nìkan wọ́n tún jẹ́ ẹni tó fẹ́ràn láti máa tún ìlú àti àgbègbè ṣe àwọn tí wọn ò fẹ́ kó bàjẹ́ àwọn tí wọn ò fẹ́ kó dojúrú ṣùgbọ́n nígbà tí mo bá padà dé láti ilé agbára ẹ ó máa rí àlejò mi à ń bọ̀ náà. Nígbà tí mò ń kọjá lọ lẹ́ẹ̀kan mo ní mò ń bọ̀ láti fi àlejò wa pàtàkì ẹni tí ó máa bá wa yànnàná ètò lónìí láti fi hàn yín ẹ jẹ́ kí n wá sọ orúkọ ẹni náà tí wọ́n ti jókòó láti bá wa sọ̀rọ̀. Àwọn ni ọ̀jọ̀gbọ́n pàtàkì ọ̀mọ̀wé ni wọ́n olóṣèlú ni wọ́n máa ń jàjà òmìnira fún àwọn ènìyàn wọ́n tún bá àwọn ọ̀dọ́ wọ́n tún ṣe àwọn ètò láti rí wípé àwọn ọ̀dọ́ tẹ̀síwájú ní rere kì í tún ṣèyẹn nìkan bàbá ni wọ́n ọkọ ni wọ́n pẹ̀lú. Àlejò mi náà ni ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Honorable Olúṣẹ́gun Olúládé èyí tí gbogbo wa ń pè ní Eléníyàn tí wọ́n ń ṣojú Ẹ̀pẹ́ constituency 2. Honorable ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ ṣé ẹ kú gbà mí lálejò ẹ kú déédéé ìwòyí. Ká tó tẹ̀síwájú gẹ́gẹ́ bí òṣèlú ní ìlú Èkó ǹjẹ́ ẹ lè sọ fún àwọn aráalé ìgbà wo gan-an lẹ ti ẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèlú yìí àti pé kí ni nǹkan tó fà yín sí gangan tó jẹ́ kó wù yín. Lákọ̀ọ́kọ́ náà kí n bẹ̀rẹ̀ láti ohun tó jẹ́ kó wù mí láti ṣe ọ̀rọ̀ òṣèlú iṣẹ́ òṣèlú. Nígbà tí mo wà ní ọmọ kékeré ní primary school mi ní LCM primary school ní ìlú Ìjìnrìn ní Ẹ̀pẹ́ bàbá wa Alhaji Lateef Káyọ̀dé Jákàndé tó ṣe gómìnà wa nígbà ni wọ́n wá sí ọ̀dọ̀ wa nígbà tó dẹ̀ wá mo wá ní àǹfààní láti gbà wọ́n ní ọwọ́ nígbà tí mo gbà wọ́n lọ́wọ́ yẹn gẹ́gẹ́ bí ọmọ kékeré mo nǹkan tó wù mí ni wípé bí bàbá kékeré ṣe ṣe bí àwọn èèyàn náà wọ́n ṣe gbà wọ́n lálejò nílùú bí àwọn èèyàn ṣe ń ṣò ìfẹ́ tí wọ́n ní sí wọn eléyìí wú mi lórí gidigidi gan ni
mo tún wá ń wò wípé ìjọba gidi lélẹ̀, ìjọba tiwantiwa lélẹ̀. Láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ sọ̀rọ̀ òṣèlú. Àwa ń dàgbà sí bàbá àti ìyá tó bí mi lọ́mọ olóṣèlú ni wọ́n. So wọ́n máa wá ń ṣe mítìnì ìpàdé àwọn olóṣèlú nínú ilé wa. Tó bá ti ń ṣe ara máa ń gbé jókòó, lọ ra mineral fún àwọn tó wá ṣòṣèlú. Ibẹ̀ la ti ń kọ́ bó ṣe ń sọ̀rọ̀, bí wọ́n ṣe ń bá wọn ṣe àwọn nǹkan tá à ń rí múlò níbẹ̀. A tún wá dàgbà sí nìyẹn. A wá di wípé nígbà tí wọ́n ń ṣe NRC SDP láyé Babangida tí senator nígbà rẹ̀ a máa pè wọ́n ní senator Bọ́lá Ahmed Tinubu wọ́n represent Lagos West. Àtọkùnrin kan náà Ọ̀kadìgbò Ṣùbà Ọ̀kadìgbò senator Ṣùbà Ọ̀kadìgbò. Àwọn méjì yìí wọ́n máa ń wú mi lórí gidi gan nítorí bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ ní ilé aṣòfin tó ga jù nílẹ̀ Nàìjíríà tá ń pè ní Senate. Láti ìgbà yẹn ni mo ti nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ àti ṣe òṣèlú. Ṣùgbọ́n wípé mo máa wá kọ́kọ́ díje nínú òṣèlú ọdún 2007 ni mo kọ́kọ́ díje. Nígbà tá a dẹ̀ díje àwọn àgbà ẹgbẹ́ wọ́n ní ká sì lọ jókòó pé kò tí ì kàn wá. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a gbọ́ sí wọn lẹ́nu, a jókòó. Níwọ̀n ìgbà tá a tún wá fi jókòó torí ní 1999 lèmi ti máa ń wá sí ilé ìgbìmọ̀ aṣòfin tìpínlẹ̀ Èkó ń bí láti lè wá máa ṣe láti wá máa wo àríkọ́ṣe bí wọ́n ṣe ń ṣe nílé ìgbìmọ̀ aṣòfin ní láti 1999. Ìyẹn gangan ló túbọ̀ wá mú mi ní ọkàn tó fi jẹ́ wípé mo fi bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ ti àwọn aṣòfin. Ohun tó jẹ́ kí n nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ aṣòfin nìyẹn pé nígbà tá a ti rí Senator Bọ́lá Ahmed Tinubu nígbà tí wọ́n sọ̀rọ̀ tó ń sọ kí ló máa tiẹ̀ ń sọ ọgbà tó máa ń tojọ́ yìí kí ló máa lọ ń ṣe ń bẹ̀. Ìyẹn ló gbé mi wá sí nígbà tó yí àtúwá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìjọba tiwantiwa padà ní 1999 wọ́n wá gbé mi wá sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó láti lè wá máa wo nǹkan tó ń ṣe ń bẹ̀. Ìyẹn ni àwọn oní-tàǹpé legislative arm of government báwo tẹ̀ lọ ṣe ń ṣe. Torí náà látìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ń wá. Nígbà tó máa fi di ọdún 2007 yẹn ìfẹ́ tí mo ní sí ọ̀rọ̀ pé à ń ṣòfin ó ti dàgbà sí. Inú èmi gan ti ń dùn pé èmi náà fẹ́ bẹ̀rẹ̀ sí ń ṣe láti lè wá máa ṣòfin. Ìgbà táwọn àgbàgbẹ́ gbẹ́dọ̀ ni pé kò tí ì kàn mí mo tẹ̀lé wọn mo dẹ̀ wá láti lè wá máa ṣe tẹ̀lé nǹkan tí ẹgbẹ́ wa fẹ́. Nígbà tó wá di ní ọdún 2011 mo tún wá díje. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bá gbà wọlé. Mo díje lákọ̀ọ́kọ́ ó di 2015 náà mo tún díje. Ọlọ́run túbọ̀ á fi àmì sí. Látìgbà náà láti wà ní ilé ìgbìmọ̀ aṣòfin. Ìdí tí mo fi fẹ́ kẹ́ ẹ sọ sódà àwọn nǹkan tí mo máa béèrè lọ́wọ́ yín àwọn aráalé á lè mọ̀ wípé ẹ tó sọ ohun tí mo fẹ́ béèrè yìí. Ẹ sọ nígbà tí ẹni bí ẹni tẹ́ ń wò lókè bí àwòkọ́ṣe èyí táwọn olóyìnbó ń pè ní role model ìyẹn ni bàbá kékeré Lateef bàbá wa Lateef Káyọ̀dé Jákàndé ẹni wọ́n bọ̀ yín lọ́wọ́ ẹ̀yin wá ń wò pókè bọ́n ṣe ṣe yẹn gan lẹ́yìn náà fẹ́ ṣe kì í tún ṣe yẹn nìkan ìgbà tó wá wù yín gangan pé ẹ fẹ́ wá jáde wọ́n wá ní ẹ kọ́kọ́ dúró ná kò ì kàn yín pé gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ìwọ dúró nǹkan tí mo fẹ́ béèrè ni pé ẹ wo agbo òṣèlú nísìnyí ǹjẹ́ ohun tí à ń pè ní kí ẹgbẹ́ sọ pé dúró ná ǹjẹ́ rí láàrin àwọn olóṣèlú wípé ó sì ń tẹ̀síwájú. Ó lè nísìn torí pé ọ̀pọ̀lọpọ̀
àwọn èèyàn wa gan pẹ̀lú wa lóṣèlú mélòó nínú wa gan ló ní àǹfààní láti lè sọ wípé mo wá láti wá sin àwọn aráàlú ni. Tó bá ti jẹ́ pé o wá láti wá sin aráàlú o ò ní ní ọkàn míì tó bá tẹ̀ sọ fún ẹ pé tí lọ jókòó ná. Èmi dẹ̀ rò pé ìlú tí ò sófin kò ní ṣẹ̀ṣẹ̀, ibi tí ò bá ti sí olórí rádùràdù ló máa ń dì. Ohun tó ràn wá lọ́wọ́ nípínlẹ̀ Èkó ni wípé bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n fi ọgbọ́n àti àgbà àti òye wọ́n fi ń tò ọ̀rọ̀ òṣèlú wa nípínlẹ̀ Èkó ń bí. Ìyẹn ló túbọ̀ jẹ́ kí Èkó náà fi ń tẹ̀síwájú. Torí náà èmi máa sọ wípé a sì rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ òṣèlú tó ń ṣòṣèlú sìn tí wọ́n sì lè bá sọ̀rọ̀ pé ó ti tó sì lọ jókòó náà kò tí ì kàn ẹ́ jẹ́ kí lágbájá sì lọ ṣe iná kí àwòbóun náà sì fẹ́ ṣe kí ètò ìrìnnà náà lè túbọ̀ máa tẹ̀síwájú sí i. Mo dẹ̀ rò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà ti ń gbọ́ torí irú ẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tèmi náà tó fẹ́ padà wáyé àwọn kan tó ọjọ́ tó ti sórí ládùúgbò tiwa wọn kì í máa ń ṣe méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀. Èmi lẹ́ni àkọ́kọ́ tó máa kọ́ṣẹ́ méjì. Nígbà wọ́n sọ fún àwọn kan náà pé ẹ jẹ́ kí ọkùnrin lọ ṣe kejì torí wọ́n ti kọ́kọ́ wò wọ́n pé nígbà tó ti ṣe kan ó ti kan àwa náà nìyẹn. Ọ̀tí bàtàn ní kọ́ lọ ṣe kejì àwọn ti gbà sí ẹgbẹ́ lẹ́nu wọ́n dẹ̀ dúró ti ẹgbẹ́. Àwọn míì tí ó dẹ̀ dúró tẹgbẹ́ náà wọ́n túbọ̀ tẹra mọ́ ṣùgbọ́n ẹgbẹ́ torí pé ẹgbẹ́ lẹgbẹ́ máa jẹ́ ẹgbẹ́ kì í ṣe ẹnìkan kì í jáwádé. Torí náà èmi máa rọ àwọn òṣèlú wa wípé ẹ jẹ́ kí a máa gbọ́ tí ẹgbẹ́ bá wa sọ̀rọ̀ kí a gbọ́ sí ẹgbẹ́ lẹ́nu. Ẹ ṣé. Ohun tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ jẹ́ ká wo bí òṣèlú orílẹ̀-èdè yìí ṣe ń lọ. Ǹjẹ́ ó jẹ́ ohun ìwúrí fún ẹ̀yin gẹ́gẹ́ bí ẹgbẹ́ olóṣèlú nílùú Èkó? Tó bá ń sọ ti òṣèlú orílẹ̀-èdè ní tèmi o òṣèlú tá à ń ṣe ní ìpínlẹ̀ Èkó ó jẹ́ ohun ìwúrí torílẹ̀-èdè wa náà nísìnyí ó tún jẹ́ ohun ìwúrí torí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan ló wà nísìnyí. Ṣùgbọ́n mo rí pé àti ìdèbí tá a ṣe ń lọ kí Ọlọ́run túbọ̀ ràn wá lọ́wọ́ kí àwọn èèyàn wa náà kí a mọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá yàn sípò kó mọ̀ wípé òun ń bọ̀ láti wá sin aráàlú ni láti wá ṣe nǹkan tó tọ́ láti lè jẹ́ kí àwọn aráàlú náà lè rí ohun gidi mú lò ní ìpínlẹ̀ wọn àbí ní agbègbè ibi tí wọ́n bá ti yàn kí Ọlọ́run túbọ̀ máa fún wa ṣe. Ẹ jẹ́ ká wo gẹ́gẹ́ bí ẹ ti sọ a rí wípé àwọn olóṣèlú wa nísìn ìwà àjẹránu àjẹbánu ọ̀jẹ̀lú ni wọ́n. Tẹ́ bá wo àwọn rí pé wọ́n mélé yìí owó ńlá wọ́n mélé yìí owó ńlá òṣèlú náà dẹ̀ ni wọ́n. Kí lẹ fẹ́ rí sọ sí èlé àti pé àmọ̀ràn wo gan-an lẹ fẹ́ gba àwọn òṣèlú? Lákọ̀ọ́kọ́ náà òṣèlú jẹgúdújẹrá òun làwọn òṣèlú tí wọ́n ṣe ní láti ẹ̀yìn wá. Ṣùgbọ́n ẹ rí pé ìjọba Muhammadu Buhari àti Yẹmí Ọ̀ṣínbàjò ó ti yàtọ̀. Àwọn méjèèjì yìí wọn kì í ṣe jẹgúdújẹrá. Ìyẹn náà túbọ̀ ń fún ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀mí wípé àtọkàn wípé nǹkan sì máa dá sí. Ìyẹn náà la fẹ́ rọ àwọn olóṣèlú pátápátá ibikíbi tá a bá wà kí a mọ̀ pé a gbọ́dọ̀ jẹ́ jẹgúdújẹrá kí a mọ̀ wípé ètò bí ìlú ṣe máa ga bí ìlú náà ṣe máa tẹ̀síwájú bí àwọn ọmọ tó ń wá iṣẹ́ tó máa ṣe ríṣẹ́ bí oúnjẹ máa ṣe pọ̀ ní yanturu bí iná kò ṣe ní ṣẹ́jú bí ọ̀nà tó já geere tí ó ṣe máa wà káàkiri bí ìdáàbò tó péye ó ṣe máa wà
tí ìwòsàn tó péye bó ṣe máa wà, bí ẹ̀kọ́ tó péye bó ṣe máa wà, gbogbo àwọn nǹkan tí a ti jẹ́ májẹ̀mú pẹ̀lú àwọn aráàlú wípé a fẹ́ lọ bá wọn ṣe nígbà tí a bá dórí ìjọba, kí a mú àwọn nǹkan yẹn lò, kí a ṣe, kí a má jẹ oyè tẹ̀gúdújẹrá, kí gbogbo wa mọ̀ wípé àwọn aráàlú wọ́n nífẹ̀ẹ́ sí wa, òun ni wọ́n ṣe yàn wá, kí a má wá bà ìfẹ́ yẹn jẹ́, kí Ọlọ́run náà kó túbọ̀ máa rọ̀ wá sí. Ẹ̀yin aráalé, ẹ jẹ́ kí n sáré lọ sí òkè lọ́hùn, a tún padà bọ̀ sọ́dọ̀ àlejò wa. Ẹ káàbọ̀ ẹ̀yin aráalé, àlejò mi ṣì wà lórí ìjókòó, àwọn ni Honorable Olúládé Olúṣẹ́gun, èyí tí gbogbo wa mọ̀ sí Eléníyàn. Ohun tí mi ò tí ì sọ fún yín nípa àlejò wa ni wípé àwọn gangan ni alága fún ètò àlàáfíà, ìyẹn Committee on Health ní ilé ìgbìmọ̀ aṣòfin ní Èkó. Ẹ kú ìjókòó. Ẹ ṣé. Lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n béèrè gẹ́gẹ́ bí alága lórí ètò ìlera àti pé tẹ́ bá wo Èkó nísìnyí àti Èkó ìgbà yẹn gẹ́gẹ́ bí alága ìlera, ẹ jẹ́ ẹ sọ ìyàtọ̀ ẹ̀ fún mi. Nǹkan ti yàtọ̀ gidigidi ní ìpínlẹ̀ Èkó ń bí, láti orí àwọn ìpèsè nǹkan àmúlò fún ètò ìlera sí àwọn ilé ìlera wa, sí àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ńbẹ̀ àti ìhùwàsí wọn. Ẹ rí i pé oríṣiríṣi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà la sì ṣe ayẹyẹ fún àwọn nọ́ọ̀sì wa tí wọ́n ṣe dáadáa, táwọn aráàlú sọ wípé wọ́n ṣe dáadáa, tí gbogbo àwọn èèyàn dẹ̀ jẹ́rìí sí wípé wọ́n ṣe dáadáa. Ẹnu ọjọ́ mẹ́ta yìí ni a ṣe yẹn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ, èmi rò wípé àti ìrírú ètò ìlera tó dáa bí láti àtẹ̀yìnwá bí bá ṣe ń rí nísìnyí mọ́, nítorí pé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwòsàn wa láti ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Àwọn ètò oògùn ní o, ètò tá a ṣe sọ́rọ̀ àwọn olóògùn fún àwọn àgbàlagbà wa, àwọn ọmọdé wa, àwọn aláboyún wa, àwọn tó ń jẹ́ oríṣiríṣi àìsàn tí wọ́n ní, gbogbo ẹ̀ náà ni a ti pèsè lóríṣiríṣi fún ní ilé ìwòsàn wa. Àti pé nísìnyí àtẹ̀wá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ wípé àwọn ilé ìwòsàn kan wà tá à ń pè ní ilé ìwòsàn kéréje tó ń pè ní primary health center. Àwọn ilé yìí wà káàkiri agbègbè. A dẹ̀ nígbàgbọ́ wípé tí àwọn èèyàn wa tó bá ń lo àwọn ilé ìwòsàn kéréje yìí, wọn ò ní lè má lè lọ máa sọ pé torí àwọn ṣẹ̀ máa dé general hospital ni o, àwọn ṣẹ̀ṣẹ̀ máa lọ sí LASUT ni o. Tó bá ti ń lo àwọn ilé ìwòsàn wa yìí, a máa rí wípé gbogbo àwọn nǹkan táwọn ò tiẹ̀ mọ̀ wípé wọ́n máa ń ṣe ní àwọn ilé ìwòsàn yìí ni wọ́n máa ń ṣe ń bẹ̀. Àwọn àgbẹ̀bí nínú àwọn ilé ìwòsàn kéréje yìí tó bá wá ní nǹkan tó fẹ́ dàbẹ́ ni pé ó fẹ́ le jù, wọ́n á lè ti ṣe nǹkan táwọn olóyìnbó máa ń pè ní rìfárà, tó máa fi sọ pé òkè ẹgbẹ́ ẹni yìí lọ sí ilé ìwòsàn báyìí. Ilé ìwòsàn tó dẹ̀ gbé lọ yẹn, àwọn yẹn náà ti máa dóde wọn láti gbà wọ́n wọlé. Èmi rò wípé gbogbo ètò tí à ń ṣe lọ́wọ́ báyìí, àti pé nǹkan kan náà tún ń bọ̀ lọ́nà báyìí, a pè kíní yẹn ní health insurance scheme, eléyìí tó jẹ́ wípé àwọn èèyàn wa àti olówó ni o àti àwọn mẹ̀kúnnù ni o, gbogbo wa náà tá a bá fẹ́ lo ilé ìwòsàn fún oríṣiríṣi nǹkan pẹ̀lú ògùn Ọlọ́run, wọ́n á lè gbà wá wọlé. Owó tá a tẹ̀ máa san kò ní dàbí owó tí à ń san látẹ̀yìnwá wa. So nítorí náà ìjọba eléyìí ó fojú sí ọ̀rọ̀ ìwòsàn tó pójú owó ní ìpínlẹ̀ Èkó bí. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí alága, ipa wo gan ní kọ́mítì yín, ìgbìmọ̀ yín ló ti kó láti rí wípé àlàáfíà àwọn ọmọ ìlú yìí, ìlú Èkó,
wípé ó ṣe kókó, ó wà lókè lókun àyà yín yàtọ̀ sí àwọn èyí tí ẹ ti sọ gẹ́gẹ́ bí aṣòfin pé àwọn nǹkan báyìí láti sọ, a lè sọ pé a fẹ́ ṣe tí ìjọba ò bá gbà wọlé ó ti di àkàntì nìyẹn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí aṣòfin, àwọn òfin wo gan-an lẹ lè sọ pé ẹ̀yin fúnra yín tẹ́ tọ́ka sí pé mo wá o, mo gbé àwọn ọ̀rọ̀ yìí wá bá ẹ̀yin ìgbìmọ̀ pé ẹ jẹ́ ká ṣe lè ẹ jẹ́ mélòó nínú ẹ̀ ló jẹ́ nípa àlàáfíà àti ìlera àwọn ará ìlú? Tá bá ní ká bẹ̀rẹ̀, oríṣiríṣi nǹkan ni ìgbìmọ̀ wa ti ṣe láti lè jẹ́ kí àlàáfíà ó péye láwùjọ. Lákọ̀ọ́kọ́ náà, a ti sọ̀rọ̀ lórí àwọn pé kí àwọn èèyàn máa ra oògùn káàkiri ní ọwọ́ àwọn tí ò ní ẹ̀tọ́ láti máa tà wọ́n, àti bu ẹnu àtẹ́lù. A ti wo pé àwọn tí wọ́n ń pè ní quack, bóyá dókítà ni àti kìíní tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ní ìwé láti ṣiṣẹ́ ní ètò lórí ọ̀rọ̀ ìlera nípínlẹ̀ Èkó, gbogbo wọn náà ni àtúnṣe ọ̀rọ̀ bá wí níbi tí a dẹ̀ ti bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ lé lórí. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ṣe olórí àwọn tí a lọ sí ìlú Ọ̀jọ́ tí a lọ ti àwọn tí wọ́n pera wọn ní chemist, tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn oríṣiríṣi nǹkan tí ò lẹ́tọ̀ọ́ ni wọ́n ń ṣe, oògùn ayédèrú oògùn ni wọ́n ń tà. Gbogbo àwọn bíbà yìí ni a ti lọ tì pa, a dẹ̀ máa túbọ̀ tẹ̀síwájú láti máa ṣe irú ẹ̀ náà ni. Lọ́wọ́lọ́wọ́ lórí òfin, a ti ń ṣe ètò lórí Cancer Research Institute tí olórí ilé ìgbìmọ̀ aṣòfin tìpínlẹ̀ Èkó bí tí wọ́n gbé wá síwájú ìgbìmọ̀ tí a jẹ́ ń ṣiṣẹ́ lé lórí. Láìpẹ́ gómìnà wa máa fi ọwọ́ lù. Ẹ rí i pé gómìnà wa ti fọwọ́ lu eléyìí tá à ń pè ní health insurance scheme náà. Gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí, ìgbìmọ̀ health ni wọ́n ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn káàkiri ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ń túnṣe, ni wọ́n ti ń fi ra nǹkan tí wọ́n ń lò sínú ibẹ̀. A ti ṣe oríṣiríṣi, a ti lọ yẹ gbogbo àwọn hospitals wa wò, a dẹ̀ ti ń continue láti máa yẹ̀ wọ́n wò. Ibi tí ó bá kù díẹ̀ sí, a tètè pe àkíyèsí ìjọba sí láti lè wá ṣe nǹkan tó bá tọ́. Ibi tí ó bá dẹ̀ ti yẹ kí a gbóríyìn fún àwọn tí ó bá wà ní ẹnu iṣẹ́ ibẹ̀. Kí lẹ lè sọ nípa ohun tí à ń pè ní medical tourism, kí àwọn èèyàn máa lọ wá àlàáfíà, ìtọ́jú ara, pé àìsàn kan ṣe mí ní òkè òkun, gẹ́gẹ́ bí ipò tí ẹ̀yin wà, kí ni èrò yín? Èrò wa, mo fi ń dá yín lójú pé kí ọdún 2019 tó dé pẹ̀lú ògo Ọlọ́run, ìlú Èkó ní gbogbo ilẹ̀ adúláwọ̀ tí à ń pè ní Áfíríkà ni wọ́n ti máa wá láti lè wá máa sọ pé àwọn fẹ́ láti lè wá máa ní ìtọ́jú tó péye gẹ́gẹ́ bí medical tourist states ní ilẹ̀ adúláwọ̀ nípínlẹ̀ Èkó níbi ló máa jẹ́. Torí oríṣiríṣi gudugudu méje yàyà mẹ́fà la ti ń ṣe láti lè jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀. À ń pe kinní kan ní medical park, ìyẹn náà wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí báyìí. Láìpẹ́ láì jìnnà ó máa di múmú wá sí kinní. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lénìí la tún bẹ̀rẹ̀ ètò nǹkan tó pè ní medical mission sí gbogbo local government 57 local government tó wà nípínlẹ̀ Èkó ń bí, ni a máa lọ káàkiri tí gómìnà wa ti ní ká lọ káàkiri láti lọ pèsè ètò ìlera tí ó péjú tó yege fún àwọn aráàlú. Yàtọ̀ sí yẹn, àwọn irinṣẹ́, àwọn specialist hospitals tí a máa ti create tó máa fi di 2019 pẹ̀lú ògo Ọlọ́run,
a kò ní any other place láti lọ tó ju ìpínlẹ̀ Èkó ń bí láti lè wá máa gba ètò ìlera tí ó péye. Mo dẹ̀ fi ń dá yín lójú pé ìjọba wa ti ṣètò lóríṣiríṣi àti ṣèyànná ẹ̀ láti lè rí pé àwọn tí ó jẹ́ olùpèsè àwọn ìlera yìí bí tá à ń pè ní dókítà nǹkan wọ́n wà bí àti ẹ̀ ń ṣe training àti nọ́ọ̀sì àti gbogbo wọn la máa ṣe training fún kí Ọlọ́run túbọ̀ rọ̀ wá ṣe. tó ẹ̀yin aráalé mo rò wípé ẹ̀ ń gbádùn àlejò mi dáadáa àti gbé ohun gbogbo tí wọ́n ń sọ ṣé ẹ̀ ń fọkàn bá mi bá wọn lọ torí pé gbogbo ẹ̀ la máa mú wá sí etí wọn tí wọn ò bá ṣe bọ́n ṣe ń sọ̀rọ̀ ló ń sọ fún wa wípé àwọn fi dá wa lójú àwọn fawọ́ gbá sọ̀yà wípé ó máa ṣeé ṣe. Ẹ jẹ́ kí n sáré dókè lọ́hùn náà á padà bọ̀. Ẹ̀yin aráalé ẹ kú ìjókòó ẹ dẹ̀ tún káàbọ̀ padà sí ètò wa bó ti ṣe ń lọ lórí Ojúmọ́ Ire. Àlejò mi ṣì wà ní ìjókòó ẹ kú ìjókòó Ọ̀nàrẹ́bù Olúládé Eléníyàn. Èyí tó mú mi padà sí wípé kí ló dé gan tí àwọn èèyàn ń pè yín ní Eléníyàn. Olúládé ni mò ń jẹ́ Olúṣẹ́gun mò ń jẹ́ báwo l'Eléníyàn yẹn ṣe wọlé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orúkọ táwọn èèyàn bá ń pè èèyàn orúkọ ṣe pàtàkì ní ìgbésí ayé ọmọ ẹ̀dá ohun tí àwọn èèyàn bá tẹ̀ bọ́ bá ṣe rí ẹ ni wọ́n máa ṣe ń pè ẹ́ ohun tí mo rò pé ó ti lé bí a ti fẹ́ máa lé bí 20 ọdún tí wọ́n ti ń pè mí ní Eléníyàn yẹn so àwọn èèyàn tó dẹ̀ súnmọ́ mi ni wọ́n rí pé bí mo bá rí tó bá máa rí mi wọ́n á rí mi pẹ̀lú àwọn èèyàn tó ń ṣe èèyàn pàtàkì wọ́n á rí mi pẹ̀lú ọmọdé yìí ọmọ Eléníyàn ni o ọmọ Eléníyàn lélẹ́yìí o tó bá bóyá ọ̀rọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ sí then ohun tó tún mo tún rí ni wípé gbogbo àwọn nǹkan tí mo tún ń ṣe fún àwọn èèyàn káàkiri ó jẹ́ kí wọ́n máa ní ìfẹ́ sí Eléníyàn fúnra rẹ̀ ẹ rí i pé Eléníyàn yìí ní pé a máa kọ́kọ́ ṣe rédíò program ní ilẹ̀ Nàìjíríà bíbà yìí pé kí olóṣèlú àbí lawmaker kọ́kọ́ ṣe rédíò program Eléníyàn ló kọ́kọ́ ṣe ní ilẹ̀ Nàìjíríà nítorí náà àwọn oríṣiríṣi nǹkan náà ni a ti ṣe tí ó jẹ́ kí àwọn èèyàn túbọ̀ máa nífẹ̀ẹ́ sí Eléníyàn tó bá dẹ̀ ṣe ń fìfẹ́ wọn hàn bẹ́ẹ̀ náà l'Eléníyàn náà ṣe ń fìfẹ́ hàn sí wọn sí ìyẹn náà ló fà á tí ọ̀rọ̀ Eléníyàn níbí Eléníyàn lọ́hùn tó túbọ̀ fi gbòòrò sí kí Ọlọ́run ọba náà kó má padà lẹ́yìn gbogbo wa. Ẹ ṣàlàyé fún wa kí ni Eléníyàn Cares tí à ń gbọ́. Eléníyàn Cares Foundation ó jẹ́ ohun tí a fi ń ṣe ìtọ́jú fún àwọn èèyàn foundation tí a fi ń ṣe ìtọ́jú fún àwọn èèyàn káàkiri ilẹ̀ adúláwọ̀ nílẹ̀ Áfíríkà ní fún ìwọ̀ngbà bíi díẹ̀ sí bí ọdún sí sẹ́yìn ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀dọ́ wa ni wọ́n tiẹ̀ lè sọ pé ẹni yìí ni a fẹ́ ṣe àwòkọ́ṣe ẹ̀ nǹkan báyìí ni wọ́n ń ṣe ń bẹ̀ gbogbo àwọn nǹkan báyìí ni ó mú wa la púpọ̀ tá a wá fi wò wípé tá a bá ní foundation tá a fi ń ran àwọn ọmọ yìí lọ́wọ́ tá a fi ń tọ́ wọn sọ́nà tí a fi ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ní àwùjọ àwọn ọmọdé yìí náà á lè máa rí nǹkan tá à ń ṣe àwọn náà á lè máa rí ṣe àwòkọ́ṣe ohun tí à ń ṣe a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní ọdún tó kọjá lọ a ṣe fún ọmọ 1000 ní káàkiri àwọn èèyàn wá láti ìlú Ghana wọ́n wá láti Rivers State wọ́n wá láti Delta wọ́n wá láti Kwara State wọ́n wá láti káàkiri ilẹ̀ Yorùbá Ọ̀ṣun Ògùn ni wọ́n ti wá sí program láti Kútọ́nù àwọn èèyàn wá tí inú wa dẹ̀ dùn káàkiri ìpínlẹ̀ Èkó náà ni wọ́n ti wá gbọ́ ohun tí a fẹ́ ṣe pẹ̀lú foundation a dẹ̀ dúpẹ́ pé àwọn èèyàn jàǹkànjàǹkàn tí ó wá bá wọn sọ̀rọ̀ náà ó túbọ̀ jẹ́ kí àwọn náà mọ̀ wípé kì í ṣe gbogbo nǹkan tó jẹ́ pé tẹ bá ti rí tó ṣe yoyoyo òun ni ó dáa àwọn nǹkan míì wà tó yẹ pé tá a bá ti bẹ̀rẹ̀
tí a bẹ̀ tàdẹ̀ nígbàgbọ́ lé lórí Ọlọ́run náà á gbé wa ga ju bí a ṣe fẹ́ lọ. Èmi fẹ́ rọ̀ àwọn ọ̀dọ́ ni pé kí a mọ ohunkóhun tí a bá ń ṣe ká yàn láàyò, tàdẹ̀ lọ yàn láàyò kí a mọ̀ wípé a gbọ́dọ̀ máa ṣe dáadáa kí àwọn èèyàn náà wọ́n lè máa rí àríkọ́ṣe ní ara wa. Ọlọ́run á túbọ̀ máa kẹ́ wa o. Àmín. Mi ò bá béèrè wípé gẹ́gẹ́ bí aṣòfin èrò owó lẹ ní àti pé báwo lẹ ṣe rò pé kí ìjọba Èkó kó ṣe tẹ́wọ́ gba àwọn tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ oògùn ìbílẹ̀, àwọn traditionalist, bóyá àwọn tó ń ṣe herbal and all that. Báwo kí lè ròyìn? Ṣé rò pé nǹkan tó yẹ ká, torí ẹ̀yin ni alága fún ìgbìmọ̀ ètò ìlera, ṣé àwọn èèyàn wọ̀nyí kàn tí wọ́n sẹ́gbẹ̀ẹ́ ni àbí kí wọ́n tiẹ̀ darapọ̀? Ohun tí a ṣe lórí ètò yẹn gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Èkó, a ní àwọn nǹkan tó ń pè ní Traditional Medicine Board. Àwọn yìí ni ó jẹ́ àwọn tí ó mójútó àwọn tó ń ṣe olóògùn ti èèyàn dúdú àti oríṣiríṣi nǹkan dẹ̀ àwọn náà ti gbé ṣe láti ìgbà tí dókítà Bùnmi Ọmọ́ṣẹ́yìndèmí tí wọ́n ti wà ń bẹ̀ títí dìsìn láti rí pé ìjọba ò táwọ́ nù, ìjọba kún wọn mọ́ra. Even àwọn tó ń pè ní traditional birth attendant tí àwọn tó máa ń gbẹ̀bí nínú ilé, a rí wípé gbogbo wọn náà láti ìjọba ti ṣètò bí wọ́n ṣe máa fún wọn ní ìwé àrídájú pé àwọn ilé yìí wọ́n qualify láti lè ṣe irú iṣẹ́ ẹ̀bí bẹ́ẹ̀, àti pé àwọn tá à ń pè ní wọ́n yí ọwọ́ padà, wọ́n ń ṣe oríṣiríṣi yìí náà, gbogbo wọn náà ni ìjọba fẹ́ mọ̀ tí ìjọba dẹ̀ ń bá wọn ṣe, tí a dẹ̀ rí pé kí ó má sí ọ̀wọ̀ ní àdúgbò, kí ẹnikẹ́ni kí wọ́n lè máa rí ìtọ́jú tó péye. Gbogbo ètò yìí ni ìjọba ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ ń lọ létò ètò. Ẹ jẹ́ ẹ wá bá mi báwọn ará ilé sọ̀rọ̀ nípa ìlera ara wọn gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe jẹ́ alága. Ẹ bá àwọn ará Èkó sọ̀rọ̀, ẹ bá gbogbo àwọn tó ń wò yín lọ́wọ́lọ́wọ́, ẹ bá wọn sọ̀rọ̀ pé kí ojú yín ti máa rí lára àwọn ìgbà tẹ́ ti jáde lọ, kí lẹ fẹ́ gangan pé káwọn ará ìlú gan ṣe fúnra wọn nípa ìlera ara wọn. Mo ń lo àkókò yìí láti dúpẹ́ lọ́wọ́ gbogbo aráàlú ní ìpínlẹ̀ Èkó ń bí fún àtìlẹ́yìn tí wọ́n ń ṣe fún ìjọba ìpínlẹ̀ Èkó, torí pé ìlera òun ni oògùn ọrọ̀. À bẹ̀ yín wípé kí oníkálùkù wa kí a máa ṣe àyẹ̀wò tó péye sí ara wa lórí ọ̀rọ̀ ìlera. Àwọn ilé ìwòsàn tí ìjọba ti pèsè kí a máa mú wọn lò. Tí a bá rí kùdìẹ̀kudiẹ kọ̀ọ̀kan tó bá ṣẹlẹ̀ níbikíbi, kí a tètè fi ọ̀rọ̀ yìí kí a fi tó àwọn aláṣẹ létí kí a lè mọ ohun tí ó ń ṣẹlẹ̀ ní àdúgbò yìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a mú ọ̀rọ̀ ìlera lókùnkúndùn kí gbogbo wa náà kí a lè máa gbé ayé àlàáfíà. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Kì í dùn kó kúkú pọ̀, kí ó náà ní ọbẹ̀ ogi. Mo fẹ́ dúpẹ́ iléeṣẹ́ Orísun, a dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù wa tí ẹ fàyè gbà wá, tí ẹ bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa ìlera, àti pé ohun gbogbo tí ẹ sọ pé ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe àtèyí tí wọ́n máa ṣe. Èròǹgbà wa ní wípé ohun gbogbo tí ẹ ṣe ìlérí ni yóò wá sí ìmúṣẹ. A dẹ̀ mọ̀ wípé lẹ́yìn àkókò yìí a tún máa padà wá láti tún máa béèrè lọ́wọ́ yín pé àwọn èyí tẹ́ sọ yẹn ṣe ti ṣe wọ́n. Ẹ̀yin aráalé, ẹ ṣé. Ojú tí ẹ fi wò wá kò ní fọ́, etí tí ẹ fi gbọ́ wá kò ní di. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yin olóṣèlú tó ń wò mí lọ́wọ́ ni wípé àríṣe màláríkà, àríkà òun mà ní bàbá ìrẹ́gùn. Ẹ gbọ́ ohun tí ọ̀nàrẹ́bù wa ti sọ, gbogbo àwọn ohun tí wọ́n ti yàtọ̀ sí èyí tí ìjọba ṣe. Ọ̀tọ̀ ní òṣèlú o, ọ̀tọ̀ ní ọ̀jẹ̀lú. Ẹ máa bira yín, èwo lẹ̀yin jẹ́ níbẹ̀. Orúkọ mi ò tí ì yípadà, Àyàbọ̀ Ọmọbọ́lá Akíngbẹ̀yìn ni mí.
ọmọ wọn lọ́jọ́ àṣẹ̀bá tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀ káfíńrè pàdé ire o. Ojúmọ́ Ire ń tẹ̀síwájú. Mo bá ti gbádùn bí ayaba Ọmọbọ́lá Akíngbẹ̀yìn àti Honourable Olúládé ti Lagos State House of Assembly ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó bọ́n ṣe jọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ látàárọ̀. Mo sọ fún yín pé ẹ tún gbádùn wa bẹ́ẹ̀ ṣe gbádùn wa lọ́sẹ̀ yìí lágbára Ọlọ́run ọba ẹ tún gbádùn wa lọ́sẹ̀ tó ń bọ̀. Ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé o wípé ire ló pé ìkà ò pé o àtòrí àtìkà kò sí tí ò lẹ́san rẹ o torí pé wọ́n ní béèyàn bá ṣèkà ó ń fi pamọ́ dọmọ rẹ̀ ní àrọ́mọdọ́mọ rẹ̀ yóò jẹ wo nínú èbùkà tó gbìn. Gbogbo bá a ṣe fẹ́ mọ̀ dágbére lórí ètò lónìí nǹkan kan tí mo fẹ́ kí gbogbo wa ká mú dání ni pé gbogbo ilé ayé tó ṣe lè wù ká wà mọ́ yàtọ̀ àbá àfilẹ̀ tó gbogbo ẹ̀kọ́ átá ló nítumọ̀ o torí pé àwa nìkan kọ́ là ń dáyé gbé àwa àtàwọn èèyàn lájọ ń gbáyé o òǹkálùkù ló sì nípa tiẹ̀ tí ó kó ipa wo gan ni ìwọ ń kó ipa wo ló ń kó lórílẹ̀‐èdè rẹ ipa wo ló ń kó nínú ìlú rẹ ipa wo ló ń kó láàrin ẹbí rẹ gbogbo apátápátá la ní ipa láti kó. Ẹ má jẹ́ á gbàgbé ọ̀rọ̀ arákùnrin kan Abraham Lincoln tó ti jẹ́ ààrẹ orílẹ̀‐èdè Amẹ́ríkà rí ó ní if the wise fails to rule they will be subjected to the ruler of a fool. Ìyẹn ni pé bọ̀bá lọ́lọ́gbọ́n ni ọ́ tó ní pé o kọ̀ jẹ́tí géèmù ni àwọn ọ̀bùn ló ń lọ bẹ̀ tí wọn náà bá wọn dá sí àìsí ń bẹ̀ òun la ìbá wọn dá sí wọn lóò sí ń bẹ̀ òun náà ṣe pín bó náà ṣe pín tẹ̀ntì ò sí ń bẹ̀. Ìyẹn ni pé gbogbo wa ká àtúnyáyá jáde ká ṣe kí ni káwa náà dá sí ètò ìṣèjọba àwọn náà láwọn pátá gbọdọ̀ kó nípa bíbọ̀wọ̀ fún òfin nípa ká make sure káwa gangan ká rí dájú pé àwa gangan fúnra wa ń ṣàdúrà fún orílẹ̀-èdè wa. Ẹ mọ̀ pé gbogbo ẹni tó bá ti fẹ́ràn Nàìjíríà tó ń ṣàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wọn pátápátá wọn ó ṣe rere. A ní rí jù báyìí lọ lórí ètò fún tòní oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe o gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín tẹ́ bá fẹ́ bèmí ọmọ yín Adédìrẹ ọmọ Adéyẹ sọ̀rọ̀ ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08148142929 08148142929 lórí WhatsApp 08179185111 08179185111. Ẹ má gbàgbé ẹ lè wo àwọn iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan lórí YouTube www.youtube.com/orisuntv lórí Facebook bẹ́ẹ̀ bá fẹ́ darapọ̀ mọ́ wa www.facebook.com/orisuntv ni bó wá ṣe orí Twitter náà ni @orisuntv lórí Instagram orisuntv náà ni títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún máa pàdé lórí ètò yìí mo ní gbogbo apátápátá ẹ má gbàgbé pé ipòkípò tá a bá wà àdánwò ni o ká lóore torí pé ọba Èdùmàrè yóò bí gbogbo wa ó dìgbà kan náà.